Wùmí Toriọla rán ọmọkùnrin yìí sílé, èyí lohun tó ṣe. Gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá nílẹ̀ wa yìí, Wùmí Toriọla ti rán ọmọkùnrin kan tó pe ara ẹ̀ ní Afrovikient lójú òpó ayélujára sílé láti lọ bá àwọn tó bí i nílé. Ọmọkùnrin náà ló ṣe àyọnúsọ sí àtẹ̀jáde tí òṣèrébìnrin náà gbé sójú òpó ayélujára rẹ̀ láìpẹ́ yìí lérògbà àti fi ṣe yẹ̀yẹ́. Lópin ọ̀sẹ̀ yìí ni òṣèrébìnrin náà gbé àwòrán ara rẹ̀ tó rẹwà dáadáa sójú òpó ayélujára rẹ̀ tó sì kọ síbẹ̀ pé ṣíṣe déédéé wa ló ń powó wálé. Gbàrà tí ọmọkùnrin náà máa fèsì sí àtẹ̀jáde náà ló bá ní ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe déédéé ẹ lọ fowó ra ilé o. Bí ọmọkùnrin náà ti ń sọ̀rọ̀ ọ̀hún tán ni Wùmí ti fún un lésì ọ̀rọ̀ rẹ̀ láì jẹ́ kó tutù. Kódà ọkùnrin yìí gbọ́ wábiwọ́ sí ọ̀rọ̀ tí kò ní gbàgbé láéláé. Ó tún rán sí àwọn tó bí i lọ́mọ. Nígbà tó ń fún un lésì, ó jẹ́ kí ọkùnrin náà mọ̀ pé òun kì í ṣe oníjẹkújẹ tí ń fọwọ́ méjèèjì jẹun, àti pé lábẹ́lé lòun ṣe oríire tòun tó fi jẹ́ pé ilé 3 ọ̀tọ̀ọ̀tọ̀ lòun ti kọ́ sílùú Èkó báyìí. Òṣèrébìnrin náà ṣàlàyé síwájú sí i pé irú wọn bẹ́ẹ̀ ló máa ń jẹ́ kí àwọn ìlúmọ̀ọ́ká máa lé ohun tí ọwọ́ wọn kò lè tó káàkiri, tí wọn ó máa fi ọ̀rọ̀ ẹnu tì wọ́n lọ́pọ̀pọ̀ káàkiri. Ó sọ̀rọ̀ ọ̀hún báyìí. Lọ́wọ́lọ́wọ́, ilé 3 ni mo ti ní. Mo ní ẹyọ kan sí erékùṣù lÉkòó, mo sì ní 2 míì sáàrin ìgboro Èkó. Ṣé wàá sinmi báyìí o? Kì í ṣe gbogbo èèyàn ló máa kùnà bíi ti ìyá ẹ. Bí ọ̀rọ̀ náà ti ń ru obìnrin náà nínú, ló tún ṣe sọ ọ̀rọ̀ míì sí èsì tó fún ọmọkùnrin náà báyìí. Ó ní ó ṣe mí bíi kí n pòkìkí ọkùnrin tó fẹ́ ṣe yẹ̀yẹ́ mi yìí pẹ̀lú èpè. Bó ṣe máa ń rí nìyí sí àwọn ìlúmọ̀ọ́ká tí wọ́n máa ń fún lọ́rùn láti pera wọn ní nǹkan tí wọn kò jẹ́. Àwa kan wà tó ṣe pé a kàn ṣoríire lábẹ́lé ni láì pariwo. Yàtọ̀ síyẹn, àwọn kan nífẹ̀ẹ́ láti máa wọ́ àwọn gbajúmọ̀ sí rìn ni. Bàbá ọmọkùnrin tó fẹ́ máa ṣe yẹ̀yẹ́ yìí lè má ti ní nǹkan kan láyé. Fún ọ̀rọ̀ tèmi o, lọ ṣe ìwádìí ẹ dáadáa nípa mi. Èmi kì í ṣe alálùmọ́lẹ̀ bíi tàwọn tó bí ẹ. Kà á kó yí ẹ dáadáa. Báyìí ni Wùmí Toriọla ṣe sọ̀rọ̀ sí ọmọkùnrin tó sọ ara rẹ̀ di ọmọ ọsàn tí ń kó pónpó báyà rẹ̀ yìí, tó sì jẹ́ kó yé pé ọkàn òun balẹ̀ dáadáa. Òun kì í ṣe ẹni tí èèyàn kan kàn lè máa wọ́ sírìn láwùjọ. Ní kété tí Wùmí sọ̀rọ̀ yìí làwọn olólùfẹ́ rẹ̀ ti ṣe àtìlẹ́yìn fún un, tí wọ́n ń sọ pé àwọn jẹ́rìí rẹ̀ pé ọ̀rọ̀ kì í bá a lójijì. Ẹlòmíì tiẹ̀ ní nǹkan tí ọkùnrin náà wá lórí. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.